Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tó tún fún wa láti wà lórí ètò yìí ní àkókò yìí. Ẹ ṣé gbogbo ẹ̀yin tí ẹ ń tẹ́tí sí ètò wa tí ẹ sì ń gbọ́ wa. Mo fẹ́ tẹ̀síwájú lórí ẹ̀kọ́ nípa àlàáfíà. Ó ṣeé ṣe kí ẹ̀kọ́ yìí kó wọ ìjọ mẹ́jọ lọ pẹ̀lú. Mo fẹ́ kí a ṣàkíyèsí oríṣiríṣi àwọn nǹkan kan nípa àlàáfíà. Ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú yẹn, wọ́n gbàdúrà, wọ́n ka ẹsẹ̀ Bíbélì kan, wọ́n wá ṣe àtúnyẹ̀wò ẹ̀kọ́ tá a ṣe níjẹjọ, a wá bọ́ sínú ti ọ̀sẹ̀ yìí. Olúwa, a dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tí ẹ fún wa láti tún lè wá sí orí ètò yìí ní àkókò yìí. Mo gbàdúrà pé kí agbára kó wà náà ọ̀rọ̀ yín kó lè ran ayé wa lọ́wọ́. Mo gbàdúrà pé kí ayé wa kí ó lè gba àlàáfíà tó nílò. Mo gbàdúrà pé ẹnikẹ́ni tí ó bá wà nínú rúdurùdu àti àìsí àlàáfíà, Olúwa, kí ọ̀rọ̀ yín kó lè ṣí ojú wọn sí ohun tí yóò jẹ́ kí wọ́n ní àlàáfíà. Ògo ni forúkọ mímọ́ yín ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Mo sọ fún yín ní ìjẹjọ pé àlàáfíà túmọ̀ sí nígbà tí kò bá sí wàhálà. Àlàáfíà túmọ̀ sí nígbà tí kò bá sí ìyọnu. Àlàáfíà tún túmọ̀ sí nígbà tí kò bá sí dàrúdàpọ̀, tí gbogbo nǹkan bá wà ní ètò. Mo sọ fún wa níjẹjọ yẹn pé orílẹ̀-èdè wa àti ilé ayé kò ní àlàáfíà. Òtítọ́ ọbẹ̀ ni pé orílẹ̀-èdè wa àti ilé ayé kò ní àlàáfíà. Gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀, ìjà lọ́tùn lósì, wàhálà lọ́tùn lósì, oríṣiríṣi nǹkan tá ń gbọ́, ohun tí àwọn ọmọdé wọ́n ń kọwọ́ bọ̀ nínú ayé yìí. Ẹ tẹ́tí sí mi dáadáa wípé àlàáfíà mẹ́ta ló sì wà. Gbogbo àwọn àlàáfíà yìí ó so mọ́ Ọlọ́run. Àlàáfíà kìíní, èyí tí a wò ní ìjẹjọ, ó ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Wípé Ọlọ́run fẹ́ kí èmi àti yín ká bóhun làjà. Ọlọ́run náà ló ṣètò bá ṣe lè ní ìlàjà yìí, ó rán Jésù wá sáyé. Ojúṣe tiwa láti jẹ́ kí àlàáfíà kó jọba láàrin àwa àti Ọlọ́run pé ká fi ìgbàgbọ́ wa sínú Jésù. Kí ìbínú Ọlọ́run má bàa wà lórí wa. Mo sì pè wá níjà ní ìjẹjọ yẹn, yán ó, èwo ló fẹ́? Ṣé kí ìbínú Ọlọ́run wà lórí rẹ ni? Àbí kò ní ìyà nípẹ̀kun? Tó bá gbọ́ ọmọ gbọ́, ó ní ìyè. Tó bá sì ti gbọ́ ọmọ gbọ́, ó ní ìyè. Ìbínú Ọlọ́run sì wà lórí rẹ nítorí pé o ò lè sí ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Mo tún wá sọ fún wa pé àlàáfíà kan ti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ó ní ẹsẹ̀ Bíbélì tí a kà ní ìjẹjọ yẹn pé ìwọ pa ọmọ ní àlàáfíà pípé ọkàn ẹni tí ó sinmi lé ọ, nítorí pé ó gbọ́kàn rẹ̀ lé ọ. Wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ibi tí ìgbẹ́kẹ̀lé wọn wà, inú owó ni. Nígbà tó owó bá tán, àlàáfíà tán. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ibi tí ìgbẹ́kẹ̀lé wọn wà, inú òṣèlú ni. Nígbà tí kò bá sóṣèlú, wọn ò lálàáfíà. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nínú dádì kan, ó ní ìgbẹ́kẹ̀lé wọn wà. Níjọ́ tí dádì bá kú, ó ní àlàáfíà wọn tán. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló jẹ́ pé nínú iṣẹ́, ó ní àlàáfíà wọn wà. Tó jẹ́ pé ìjọ́ tí iṣẹ́ bá dàrú, kò sí àlàáfíà mọ́. Mo fẹ́ pè wá níjà wípé nínú ayé rúdurùdu yìí, a lè ní àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run wa. Bó la ṣe lè ní àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run wa? Kò sí àlàáfíà tó dá dúró. Gbogbo àlàáfíà ló ní nǹkan kan tó so mọ́. Bó la ṣe wá lè ní àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run wa? Òun náà ni pé kí a gbàgbọ́, kí a fi ọkàn wa sọ́dọ̀ Ọlọ́run, ká fi ìgbẹ́kẹ̀lé wa sọ́dọ̀ Ọlọ́run, kí a máa ṣàṣàrò nínú Ọlọ́run wa. Ṣé rí Jésù ọmọ Ọlọ́run, ọmọ aládé àlàáfíà ni. Jésù ọmọ Ọlọ́run, ọmọ aládé àlàáfíà ni. Ẹ kí n ka ìwé Filipi orí 4 yẹn, ẹsẹ̀ 7 lẹ́ẹ̀kan sí. Bíbélì ní àti àlàáfíà Ọlọ́run tí ó ju ìmọ̀ràn gbogbo lọ yóò sọ ọkàn yín àti èrò yín, yóò sọ ọkàn yín àti èrò yín nínú Kristi Jésù. Ṣé rí àlàáfíà kẹta
tí a fẹ́ wò lónìí ó ní àlàáfíà Ọlọ́run. Tá a bá ti gba Jésù, ìlàjà ti wáyé, àti ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Tí a bá ń ṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run, a ó ní kí ni o? Àlàáfíà. Tá a bá ń ṣàṣàrò, tá a ń ronú nípa Ọlọ́run ní gbogbo ìgbà, tó yẹ pé ọ̀dọ̀ Ọlọ́run lọ́kàn wa wà, kì í ṣe nínú owó, kì í ṣe nínú ẹnìkan, a ó ní àlàáfíà, torí pé Ọlọ́run kò ní fi wá sílẹ̀ láéláé. Àlàáfíà Ọlọ́run bó ló ṣe máa wá? Ẹ wo ẹsẹ̀ 6 yẹn, ìwé Filipi yẹn. Ó ní ẹ má ṣe ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú kí ni o? Ìdúpẹ́. Ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. Ó wá ní àti àlàáfíà Ọlọ́run tí ó ju ìmọ̀ gbogbo lọ. Ṣé rí nǹkan tó mú àlàáfíà wá jùlọ fún onígbàgbọ́? Ó ní àdúrà. Àdúrà, ìṣìpẹ̀ àti ìdúpẹ́. Àdúrà, ìṣìpẹ̀ àti ìdúpẹ́. Ẹ kì í sọ fún wa pé àwọn nǹkan tá à ń rí tó ti ṣẹlẹ̀, àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́, àwọn nǹkan tó jọ pé yóò ṣẹlẹ̀, wọn ò fún wa ní àmì àlàáfíà rárá. Jésù ọmọ Ọlọ́run bí àpẹẹrẹ, nígbà tí ó kù díẹ̀ kó lọ sórí igi àgbélébù, ǹjẹ́ ẹ mọ̀ pé ọkàn rẹ̀ ṣe kí ni o? Ó gbọgbẹ́. Àwọn tí wọ́n jọ ń tẹ̀lé kiri níṣẹ́ ni wọ́n ń sùn nígbà tó ń gbàdúrà. Kódà ó tún wí fún wọn pé wọn ò tiẹ̀ lè ṣọ́nà fún ìṣẹ́jú kan. Abájọ tí wọn kò fi ní àlàáfíà kankan. Ẹ̀yin náà ṣàkíyèsí pé nígbà tí àwọn ọ̀tá dé láti wá mú Jésù, ó ti gbàdúrà kọjá. Àwọn áńgẹ́lì ti fún ní okun. Yẹ̀rí àlàáfíà Ọlọ́run òun ló dé yẹn láti fún ní okun tó nílò fún ìrìn àjò náà, láti fún ní okun tó nílò fún iṣẹ́ náà. Jẹ́ kí n sọ fún ọ pé nígbà tí Jésù ọmọ Ọlọ́run, tẹ́tí sí mi dáadáa o, nígbà táwọn ọ̀tá dé, ìkànnà àwọn ọmọlẹ́yìn Jésù ó sì gé odidi etí èèyàn kúrò ńbẹ̀. Nígbà tó gé etí yẹn kúrò ńbẹ̀, tẹ́tí bọ́lẹ̀. Èmi rò pé ohun tá a máa retí ni pé kíjà ò tẹ̀síwájú, ṣùgbọ́n Jésù ó ti gba okun, ó ti ní àlàáfíà fún ìrìn àjò náà. Ǹjẹ́ mọ̀ tí Jésù ṣe? Ó sì tún nawọ́ sílẹ̀, ó mú etí yẹn, ó sì fi sí padà. Ìwọ wá sọ pé Jésù kìí ṣe Ọlọ́run. Ẹni tó dá etí ló lè so etí padà. Kì í ṣe pé bóyá ó rán o, ó gbélé, etí sì dúró padà. Ẹni tẹ́mi ń sìn nìyẹn. Ẹni tẹ́mi gbàgbọ́ nínú rẹ̀ nìyẹn. Pé ó ní àlàáfíà Ọlọ́run nínú ìjì. Ó ní àlàáfíà Ọlọ́run nínú wàhálà. Ó ní àlàáfíà Ọlọ́run nínú pé ogun dé. Jẹ́ kí n béèrè, nígbà tó ogun bá dé, tíjì bá dé, ǹjẹ́ wọ́n máa ní àlàáfíà Ọlọ́run? Nígbà jẹ́ pé o ò ní gbàdúrà, ó máa sáré kiri ni. Nígbà jẹ́ pé ní àkókò yẹn o ò ní lè dúró ní ìṣẹ́jú kan kó bá Ọlọ́run sọ̀rọ̀. Nígbà tó náà bá dàrú tí kò yí ọmọ, nígbà tí ìdílé bá ń dàrú tí kò yí ọmọ, nígbà tí iṣẹ́ bá dàrú tí kò yí ọmọ, ìgbà yẹn ló wá bẹ̀rẹ̀ ọ̀nà mẹ́ta. Wọ́n ní mẹ́ta lọ́kan l'Ọlọ́run, bó ṣe ń yajú lélẹ̀ ló mọ̀ yajú lélẹ̀ ló mọ̀ yajú lélẹ̀. O ò lè lálàáfíà, wọ́n wà máa fi tí ò ṣe tiẹ̀ lọ. Kì í ṣe pé wọ́n máa fi tí ò ṣe tiẹ̀ lọ nìkan, ṣùgbọ́n wọ́n tún máa kó ọ láyà jẹ. Wàhálà tí ò tóbi tó yìí, wọ́n sọ pé báyìí lórí. Ìyọnu tí ò tóbi tó yìí, wọ́n sọ pé báyìí lórí. Ọ̀rọ̀ t'Ọlọ́run ti bá ọ yanjú, wọ́n sọ pé kò tí ì yanjú.
nítorí pé ìwọ fúnra rẹ ò jáfáfá nínú àdúrà. ẹ wò mí ẹ̀yin ènìyàn Ọlọ́run, tá a bá lè gbàdúrà, tí a bá lè ṣìpẹ̀, tí a bá lè jẹ́ n tó mọ oore Ọlọ́run, èyí tí làálàá àti ìpòrúurú ọkàn yóò fi gbàkóso ayé wa. ṣé ẹ mọ̀ tí ó gbàkóso ayé wa? Àlàáfíà. ṣé ẹ mọ̀ ìbò kan tí wọ́n máa ń lò lẹ́nu ọjọ́ mẹ́ta ní gbogbo àgbáyé? Mental health. ó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn inú ọpọlọ àti inú ọkàn láìsàn tó ń dà wọ́n láàmú wá. ọkàn wọn ò balẹ̀, wọn ò ní ayọ̀ kankan, wọn ò ní àlàáfíà kankan, wọn ò ní ìdùnnú kankan. kò sí nǹkan tó tò láyé wọn, kò sí nǹkan tó tò nínú ẹbí wọn, kò sí nǹkan tó tò nínú ọ̀nà wọn kankan. ṣé ẹ mọ̀ dí? wọn kì í gbàdúrà. Bíbélì ní ká má ṣàníyàn ohunkóhun, ó ní ká má gbàdúrà, ó ní ká má ṣìpẹ̀. àbẹ́ẹ̀kọ́ kí ló tún ní ká má ṣe o? ká tún má dúpẹ́, ká má bẹ̀bẹ̀, ká má wá dúpẹ́. ó ní àti àlàáfíà Ọlọ́run ó ní ó jẹ́ ìpín wa. mo sọ fún yín, àlàáfíà kì í dárìn rárá. àlàáfíà pẹ̀lú Ọlọ́run ó wá nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi. àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run ó wá nípa ṣíṣàṣàrò nínú Ọlọ́run. ká gbọ́kàn wa sọ́dọ̀ rẹ̀, ká ṣí ọkàn wa sọ́dọ̀ kúrò lọ́dọ̀ ènìyàn. àlàáfíà Ọlọ́run tó jẹ́ pé Ọlọ́run gangan ló ní, tó fẹ́ fún wa nínú àdúrà, ẹ̀bẹ̀ àti ìdúpẹ́ ló wà. orin Dáfídì ìkọkàndínlọ́gọ́fà, Psalm 119. orin Dáfídì ìkọkàndínlọ́gọ́fà ẹsẹ̀ ìkarùnléníọgọ́jọ, Psalm 119 verse 165. Bíbélì wípé àlàáfíà púpọ̀ ni àwọn tí ó fẹ́ òfin rẹ̀ ní, kò sì sóhun ìkọ̀sẹ̀ fún wọn. àlàáfíà mélòó ni Bíbélì ní wọ́n ní o? àlàáfíà púpọ̀. ọ̀pọ̀lọpọ̀ ilé ẹ̀wọ̀n mi pé oníwàásù, ǹjẹ́ ń tẹ́ ń sọ fún mi ni pé nínú rògbòdìyàn yìí, bí nǹkan ṣe wọ́n tó yìí, tí kò sí nǹkan dáadáa yìí, mo lè ní àlàáfíà púpọ̀, kì í ṣe àlàáfíà díẹ̀ o. ṣe rí àlàáfíà pípé àti àlàáfíà púpọ̀, Ọlọ́run ló ń fún ní méjèèjì. ṣùgbọ́n tó so mọ́ ó ní pé kémi àti ká fẹ́ràn òfin Ọlọ́run. orílẹ̀-èdè yìí ò lè lálàáfíà púpọ̀ torí pé àwọn tó fẹ́ràn òfin Ọlọ́run ò pọ̀. ìwọ tí èbá ṣe pé òun gbọ́ wàásù yìí, ṣé o ti ka Bíbélì lónìí? nǹkan kí n tó sùn, sáàmù náà ló máa ń kà. ó dáa láti ẹ̀ ti ka sáàmù, ṣùgbọ́n o ò fẹ́ràn òfin Ọlọ́run. ìwé yìí, Bíbélì ní èdè òyìnbó, nípa orí ọ̀fẹ́ Kristi, ó ti lé lógún ìgbà tí mo ti kà á tán. ó máa ń wù mí láti kà, ó máa ń wù mí láti bá àwọn ènìyàn sọ nípa rẹ̀, ó máa ń wù mí láti lo àkókò pẹ̀lú àwọn ẹni tí ó fẹ́ràn ọ̀rọ̀ Ọlọ́run. ẹ kì í sọ fún wa pé ohun tó mú àlàáfíà wá, àlàáfíà púpọ̀ wá ni ká fẹ́ràn kí ni o? òfin Ọlọ́run. ǹjẹ́ ẹ̀yin fẹ́ràn òfin Ọlọ́run? abájọ ẹ ò ní àlàáfíà látọ̀dọ̀ Ọlọ́run. abájọ ẹ ò ní àlàáfíà Ọlọ́run. ìtọ́ ń fúnni ní àlàáfíà púpọ̀ òun ni òfin yìí. Ọlọ́run sọ fún Joshua pé ìwé òfin yìí kò gbọdọ̀ kúrò ní ẹnu rẹ̀, bọ́ kí wọ́n kí ó bá ṣàṣàrò nínú rẹ̀ lọ́sàn-án àti lóru,
kí wọ́n kí ó lè ṣàkíyèsí láti pa gbogbo tá a kọ sínú rẹ̀ mọ́. Onígbà náà ó ṣàṣeyọrí, ó sì ṣọ̀nà rẹ̀ ní rere. Bíbélì wa sọ pé àwọn tó bá ti fẹ́ràn òfin Ọlọ́run wọn ò ní àlàáfíà púpọ̀. Ṣé kí n sọ tó fẹ́ràn? Mo máa wòran. Bọ̀dá, kí lẹ fẹ́ràn? Obìnrin. Àwọn obìnrin. Ká ló fẹ́ràn òfin Ọlọ́run ni ọmọbìnrin yìí. O ò ní ṣàgbèrè. O ò ní wá máa ronú pé ṣé n ti lóyún báyìí. O ò ní wá bẹ̀rẹ̀ àdúrà Ọlọ́run má jẹ́ n lóyún. Ìdí òjò kan rẹ̀ ó balẹ̀. O ní pé o fẹ́ràn òfin Ọlọ́run. Tó o bá ti fẹ́ràn òfin Ọlọ́run ni o ti mọ̀ pé òfin Ọlọ́run sọ pé ìwọ kò gbọdọ̀ ṣàgbèrè. Ẹ̀yin ọkùnrin tíyàwó rẹ bá gbé fóònù rẹ, nígbò jẹ́ pé ó kọ màmá rẹ ló fi save orúkọ ọmọbìnrin tó ń yàn lálẹ́. Òwò alálàáfíà ó pọ̀ nínú ilé rẹ, kò lè pọ̀. Ọlẹ́yà ni ọtí wáìnì, ọtí náà ni. Bó làlàáfíà ó ṣe pọ̀ ìwọ tó fẹ́ràn òfin Ọlọ́run. Bó làlàáfíà ó ṣe pọ̀ ò débi iṣẹ́ rí lójú ọjọ́. Ṣọ́gà mi ò tí ì dé báyìí, ọwọ́ àmọ́ fẹ́ yọ wọlé. Ayọ́mẹ́yẹ, múra sí o. Ọmọ yọ wọlé. Nígbà tó ní lọ bí iṣẹ́ òun lójú ọjọ́, bó ló ṣe ní máa bẹ̀rù pé tí wọn ò ti fa láìn. Ìdí òjò kan rẹ̀ ó balẹ̀ nìyẹn. O ò fẹ́ràn òfin Ọlọ́run. Ọkà lápọn ni Bíbélì sọ pé a ó mú sanra. Ṣé wọ́n wá gbé mi sókè níbi iṣẹ́ ìbáyìí nígbà promotion bá dé? Ìwọ náà mọ̀ pé kò yẹ kí wọ́n ṣe lọ bí iṣẹ́ ọ̀hún. Àárọ̀ Monday tó yẹ kó lọ bí iṣẹ́ ó lọ ṣọ́ọ̀ṣì. Ọlọ́run kọ́ wa bẹ́ẹ̀ o. Tó bá ti mọ̀ pé ò ní lọ bí iṣẹ́, sọ fún wọn pé ìní wá bí iṣẹ́ o. Tó bá ti mọ̀ pé ó pẹ́ dé, jẹ́ kí wọ́n mọ̀ pé ó ṣe kí ni, ó pẹ́ dé o. Ò wá ní ṣe yẹn. Ó wá pẹ́ nìkan, ó lọ ń gbàdúrà sọ̀rọ̀run lójú ara rẹ̀ nu. Ẹ bá ń sáìn pé mo ti dé, mo fẹ́ sáré dé chọ́ọ̀chì. Kádàrá lè gbà kan tí èmi bá gba ẹ̀ṣẹ̀ láyè lọ́kàn mi. Bíbélì wípé Olúwa kì yóò ṣe kí ni, kì yóò gbóhùn mi. Kò sí àlàáfíà fún ẹni tí kò fẹ́ràn òfin Ọlọ́run. Ẹni ìgbórí ọ̀fẹ́ la wà. Ìjà lè wà nínú ẹ̀ṣẹ̀. Káwí kó orí ọ̀fẹ́ kó máa pọ̀ sí. Abájọ tó orí ọ̀fẹ́ ò fi bí sí fún ọ. Abájọ tó ò fi máa dàgbà nínú orí ọ̀fẹ́. Nítorí pé o ò fẹ́ràn òfin Ọlọ́run, kò jẹ́ o lálàáfíà. Àlàáfíà púpọ̀ làwọn tó fẹ́ràn òfin Ọlọ́run máa ń ní. Kì í ṣe àlàáfíà díẹ̀díẹ̀. O nílò láti bẹ̀rẹ̀ sí fẹ́ràn òfin Ọlọ́run. Tẹ́tí sí mi dáadáa, mo tún sọ, o nílò láti bẹ̀rẹ̀ sí tẹ̀lé òfin Ọlọ́run. O nílò láti bẹ̀rẹ̀ sí ṣàṣàrò nínú òfin Ọlọ́run. O nílò láti bẹ̀rẹ̀ sí wá ayé rẹ ní àyíká òfin Ọlọ́run. Ó rí pé kì í ṣe pé wọ́n nìkan ló ràn lọ́wọ́, ó ràn àwọn tó yí ọ ká lọ́wọ́. Kì í ṣe àwọn tó yí ọ ká nìkan, ó ràn iṣẹ́ rẹ lọ́wọ́, ó ràn ìdílé rẹ lọ́wọ́, ó ràn ìjọ Ọlọ́run rẹ lọ́wọ́, ó ràn iṣẹ́ ìránṣẹ́ rẹ lọ́wọ́. Jẹ́ kí n sọ fún ọ, ó ràn orílẹ̀-èdè yìí lọ́wọ́. Ṣùgbọ́n ò fẹ́ràn òfin Ọlọ́run, ó wá lálàáfíà wà lórílẹ̀-èdè yìí. Ebe fẹ́ kálàáfíà pọ̀. Bẹ̀rẹ̀ sí ṣèfẹ́ sí ọ̀rọ̀ Ọlọ́run. Jẹ́ kí àlàáfíà Ọlọ́run kó gbàkóso ayé rẹ̀. Bí mo ṣe ń parí ìwé òwe orí kìíní.
ìwé orí kẹta ló sàn ẹsẹ̀ kejì bẹ́ẹ̀ ni ẹ̀yẹ́ mi láti ẹsẹ̀ kìíní ó ní ọmọ mi má ṣe gbàgbé òfin mi sì jẹ́ kí àyà rẹ kí ó pa òfin mi mọ́ nítorí ọjọ́ gígùn àti ẹ̀mí gígùn àti àlàáfíà ni wọ́n ò fi fún ọ. Tó o bá pa òfin Ọlọ́run mọ́ yóò fún ọ lọ́jọ́ gígùn yóò fún ọ lẹ́mìí gígùn kí ni yóò tún fún ọ o? Àlàáfíà. Bàbá màmá ǹjẹ́ tiẹ̀ lálàáfíà nu lé yín bí? Wọ́n sọ àwọn nǹkan tí kò kì í jẹ́ ká lálàáfíà fúnra ní ìjọ mẹ́jọ. Àlàáfíà mẹ́ta ló wà nínú Bíbélì. Àlàáfíà pẹ̀lú Ọlọ́run, àlàáfíà látọ̀dọ̀ Ọlọ́run àti àlàáfíà Ọlọ́run. Àwa wo àlàáfíà Ọlọ́run lónìí pé àdúrà gbígbà ó máa ń jẹ́ kéèyàn ṣe kí ni o? Kó lálàáfíà Ọlọ́run. Àti wá wò pé àlàáfíà wa lè pọ̀ tá a bá fẹ́ràn òfin Ọlọ́run. Tá a bá sì ṣe òfin Ọlọ́run, àlàáfíà ni yóò jẹ́ fún wa tá a bá pa òfin Ọlọ́run mọ́. Ṣùgbọ́n àwọn kan wà tí kò sí àlàáfíà fún wọn. Wọ́n ó fi hàn yín nínú Bíbélì àwọn tí kò sí àlàáfíà fún wọn ní ìjọ mẹ́jọ. Jẹ́ kí n pe àwọn nọ́mbà wa bóyá ẹ ní ìbéèrè 070 38 08 56 52. Ẹ jẹ́ n tún pé 070 38 08 56 52 àti 070 87 68 21 22 àti 070 55 30 74 92. Èyí tí mo pè kàn yẹn ní WhatsApp wa. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Ó dàbọ̀. Oore ọ̀fẹ́ ṣá ni ìgbẹ́kẹ̀lé mi, Jésù kò fún